Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára. Ìkànnì tẹ́ ẹ̀ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbíèrè ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimot ni oníròyìn yín. Bàbá ọlọ́mọ mẹ́ta dèrò ẹ̀wọ̀n látàrí títa ewúrẹ́ fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Borno. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti sọ bàbá ọlọ́mọ mẹ́ta kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shehu Bukar sí ẹ̀wọ̀n 20 ọdún fún títa ẹran ewúrẹ́ fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ náà. Bukar, ẹni tí wọ́n fi ẹ̀sùn oníkókó 5 kàn, jẹ́wọ́ fún àwọn agbófinró àti ilé-ẹjọ́ pé òun gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ó ní ọ̀kan nínú ẹ̀sùn náà ní tòun o, tí adájọ́ sì gbà láti dá ẹjọ́ méjì tó kù nù. Adájọ́ Binta Fatima Nyako ní ọjọ́ Ìṣẹ́gun, lẹ́yìn tí ó ka àwọn ẹ̀sùn ọ̀daràn náà àti ìwádìí àwọn agbófinró tó fi di ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé Bukar jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lẹ́yìn náà ló sọ Bukar sí ẹ̀wọ̀n 20 ọdún gbáko. Adájọ́ náà kọ ẹ̀bẹ̀ ọ̀daràn náà tó sì ní ìwà ìgbésùmọ̀mí ti di ohun tó ń fi orílẹ̀-èdè yìí nàkànàkàn. Gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe sọ, ríran àwọn agbésùmọ̀mí lọ́wọ́ jẹ́ ẹ̀sùn tó lágbára tí kò sì gbọdọ̀ sí ìgbàláàyè fún rárá. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.